ó máa ń rúgbó bọ̀ káwí fún ni ká tó dání àgbàlagbà àjàkadì ni àbúrò òṣèrébìnrin tíátà ilé wa àbúrò Lizzy Anjorin ti jáde síta o ó ti wá jáwé àkèwọ́wọ́ fún Lizzy Anjorin ẹgbọ́n ohun tó sọ. wọ́n ní ọ̀sán mo gbọ́ ohun ìrora láti ìjọ mẹ́ta mo ìfẹ́ sọ̀rọ̀ ìgbà tí ìbá sọ̀kò dá nípa Àrẹ̀já wọ́n ní Àrẹ̀já wà wá sí ìlú dé Àrẹ̀já ìwà wà pé wọ́n wá lórí ṣe ìtàgé fún láti ọjọ́ ìmọ̀ tí kojú nǹkan ọkùnrin mi ní nọ́mbà gan lọ́wọ́ ìgbà tí mo ń gbọ́ ohun tó sọ pé káwọn bọ́ọ̀sì kan tó da bọ́ọ̀sì tàbí kó wá lù mí kó wá pa mí kó wá ṣe gbẹ tọ́yí yọrí ọbẹ̀ pa mí tó fẹ́ ṣe gbẹ lẹ́yìn kí ni mo dẹ̀ manúbà lọ fara pamọ́ Àrẹ̀já mo bí tí mo wà látọjú ẹ̀ mo ti fojú mi kan láti jẹ́nà làrẹ̀já sọ̀rọ̀ láti ẹ máa àtàṣẹ lẹ́nu mo tún wá gbọ́ pọ́sọ́pẹ́ gbọ́mọ̀ bí kọ́ sórí íńtánẹ́ẹ̀tì pé ìyàwó mi kò ń ṣe ìyàwó mi ní ẹ̀wọ̀n ẹ̀mọ Nàìjíríà ló lọ pa ọ́ lọ funfun bala lọ pa wọ́n lọ rẹ́ǹtì èèyàn ní ìyàwó tèmi ṣẹ̀ bá mi sọ̀rọ̀ láàárọ̀ yìí lórí fóònù òun àtọmọ ẹ̀ lọ́ ń pa ẹ ṣáàbẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ wá fún máa pa ẹjọ́ máa jẹ́ ọjọ́ tó pí ọ̀ tí wàá yẹ ti rọrọ̀ sọ́dún ìsọjọ́ kìíní àná ẹ̀rọ jókòó síbi kan kí lọ fèsì ṣe ẹ̀yìn àbúrò àti máa parọ́ wọ́n wà àtàmọ́ àdọ́lẹ́gbọ́ ẹni lẹ́ni wá ìyẹn náà ti gbowó oṣù dágbọ̀nsì kò lè tó lè rí mi kó dá mi mọ̀ mi lè rí kí n dá mọ̀ tọ́wọ́dọ̀ bóun ìyàwó mi kó jáde wà náà ìjọ tó bímọ fún mi aṣáàmù ọsibítù tó bímọ sí àmọ́ orúkọ ọmọ àmọ́ ìjọ tá a ṣe kó mọ́ àmọ́ àwọn tó jókòó síbi tá a ti sọmọ lórúkọ àmọ́ tó bá tẹ̀lé defend rẹ̀ accepted. So wọ́n sọ pé Àrẹ̀já gbé mi pamọ́ o fúnra mi lọ tí wọ́n tọ́jú ara mi bàtà alágbá sọ pé kọ́ ṣe kí nǹkan ṣe kí nǹkan ilẹ̀ fẹ́ wà lọ ẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run mo ní kẹyẹ fi mi parọ́ mọ́ ẹ̀yìn ọ̀dá mi kẹ fún mi sílẹ̀ lọ́rùn lóde ẹ̀sọ́ ipa kì í ṣe bí kí wá lóde tẹ̀ fi wá ń tọ́nà ẹbí ẹni tọ́nà ẹbí náà èmi máa ẹbí mi náà both mother side and father side gbogbo ni mo dámọ̀ ọjà ìlú mi ò tẹ̀ mọ̀ ní kẹ́bí mi rárá àtọ̀ lọ́rọ̀ ẹ ṣe tí kì í ṣe tèmi ní ìmọ̀ rírí ẹyẹ parọ́ mọ́ irọ́ yìí ti ń pọ̀ jù ẹ̀kọ́ máa dídí máa kírètì irọ́ oríṣiríṣi ọmọ kan náà sọ̀rọ̀ lọ́dẹ̀ ọmọkùnrin kan ó jọ face mask wọ́n á gbé ohun tó wà gbọ́n tó bá sílẹ̀ ó yẹ kó ṣí ojú ẹ̀ka lórí ra wa ni ẹ̀kọ́ máa parọ́ oríṣiríṣi ìparọ́ èjì ìparọ́ gbogbo ẹ̀ pẹ̀lú kí lẹ fẹ́ gbà ń bẹ̀ agbọ́mápára kan yìí ẹ̀kọ́jú ni àdé tẹ́ máa darúgbò kùjẹkùjẹ ẹ̀kọ́jú ni ó máa padà kàn yín àgbà tẹ́ ń sáré lémù yẹn ó máa padà kàn yín ìjọba ibi a ní láti sáré máa rush ẹ ti lówó wọn á respect olówó lágbà kí wàá ní ìgbàgbọ́ pé ọmọ obìnrin kan ní ọmọ kan ní ta ló bèrè yẹn lọ́wọ́ yín bẹ́ẹ̀ náà lẹ́yìn sọ̀tọ̀ kúsọ nípa èjì ni ọmọ 44 years ni ọmọ 77 years ni ẹ fẹ́ gbé mi fòní àbí mo rán iṣẹ́ kí ni tí gbàgbé tèmi ọmọ 44 years ọmọ 77 years ni ọmọ obìnrin kan years what is your business with that ẹ̀yin ni aláàrẹ tó bí mi tí ẹ náà ṣe jìnnà kiri abẹ́ni babaláyé tó bí mi tí ẹ náà ṣe jìnnà kiri ẹ máa náà ṣe jìnnà tèmi wọn kẹ jókòó ayé jẹ kẹ face one àti dé yọ dé nígbà dé máa dé àmúra yìí náà àbí kí ni tí ń pẹ̀lú pẹ̀lú àwọn wèrè àwọn ìdílé tẹ́ ń kó kiri ẹni wọn bá yẹn tó máa ṣe wèrè yín kiri I'm less concerned about that. ọ̀wọ́ lẹ ti gbọ́ lẹ́nu àbúrò òṣèrébìnrin tíátà ilé wa Lizzy Anjorin ó ti ní kí kálukú wà lórí ọwọ́ ẹ̀ kó má dá sọ́rọ̀ òun kó náà má dá sọ́rọ̀ ẹ̀ kí lẹ rí sí ohun tó sọ yìí ẹ jẹ́ ká mọ̀